tó ti pa wọ́n mọ́lẹ̀ máa ṣe ní ìṣó ẹ̀yin abínú ẹni máa ṣe ní ìṣó amọ́niṣe ní ẹ máa ṣe ní ìṣó ẹ̀yin tẹ́ ẹ wọnú agbo tó dára tẹ́ ẹ sọ agbo tó dára di agbo ìbànújẹ́ ohun gbogbo tí ọmọ Yorùbá ń ṣe tínú wọn ń dùn pé yes inú ọ̀pọ̀lọpọ̀ wọn ń dùn pé yes tá bá ń dárúkọ ìtàn lọ́la wá ní èmi náà jẹ́ kan mo kópa nínú àwọn tó mú ìran Yorùbá kúrò lóko ẹrú ṣùgbọ́n ní gẹ́rẹ́ tẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́ títí yín ohun tó ń du ọmọ Yorùbá nú ẹ̀sọ́ dẹkú ọ̀tẹ̀ tẹ̀yìn mọ́lẹ̀ àbí òtẹ̀yìn mọ́lẹ̀ ni mo fi ní pé kí ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yìí ó kó dé Dublin lọ́dọ̀ Ayọ̀ Brown ẹ̀ẹ́dẹ̀jọ́ dé London lọ́ntorí ìta ni nítorí olórí kò lọ títí if God can give Ayọ̀ Brown opportunity ó yẹ kí olórí kò lọ títí náà kó repent torí èmi mọ̀ ìrìn àjò tá a jọ rìn ní tá a jọ mọ̀ tó dẹ̀ yé wọn wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀rọ̀ tí bàbá Èkìtì bá sọ wọ́n mọ̀ wípé sàn ni ṣé kí wọ́n parọ́ gbowó lọ́wọ́ tí bá parọ́ gbowó lọ́wọ́ yín lẹ́nì tó bá dọ̀la àṣírí máa tú ẹ̀ẹ̀kan látẹni bá sùn mọ̀ owó máa tẹ́ ènìyàn ló máa kù ṣèbí Wálé Àlí jáde ó sọ títí ẹ̀ ṣé ó yẹ kó níbẹ̀ kò túṣọ nídìí gbogbo yín ni ó mọ̀ yín dáadáa ó mọ̀ pé ẹ fẹ́ bà yé òun jẹ́ ni who caused the problem is Ayọ̀ Brown ó ti pẹ́ tí mo ti sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹni tó yẹ ká dojú kọ gangan tó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa nà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àwọn tó wà ní Dublin kan bá wà láwárí òun náà ni Ayọ̀ Brown he started the problem that Yorùbá people encounter today gbogbo eléyìí rẹ́dẹ̀rẹ́dẹ́ tí ojú ọyọ́ ọmọ Yorùbá ń rí lẹ́nìí Ayọ̀ Brown ló fà á tí Ayọ̀ Brown ò bá dá ilé sí méjì kó dóko sí méjì kó dá ẹgbẹ́ sí méjì kó dá ọ̀nà sí méjì irú tójú wa rí lẹ̀ ní ojú wa ò ní rí. He was a great supporter master planning for Dúpẹ́ Onítìrí. He organized faith prayer. He organized meeting lọ́sàn-án lóru láṣálẹ́ for downfall of Baba Prophet Banji Akintoye kí Dúpẹ́ Onítìrí lè wà lókè. He become a speaker for them. Ṣé kí pè ní Senate president wọn ni? He over sorare therefore maje that big Dúpẹ́ Onítìrí. Àmọ́ gbọ́ ìyàwó Abíọ́lá ni ó mọ tó ṣe ó fẹ́ gbẹ̀san ẹ̀san àwọn tó pọkọ ẹ̀ ó fẹ́ gbẹ̀san àwọn tó pọkọ ẹ̀ lọ́wọ́ wọn ni ó mọ̀ wọ́n dáadáa tí n bá ó ti dárúkọ gbogbo wọn fún mi. I challenge you today. Kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ṣiṣẹ́ June 12 títí Abíọ́lá fi kú títí Abacha fi mú títí ìgbà tó ń dìbò election róò tí Dúpẹ́ Onítìrí bá dúró sí kó wá jáde síta nobody know Dúpẹ́ Onítìrí that time nobody know Dúpẹ́ Onítìrí that time kọ́kú báyìí ni nínú mọ́tò ẹ wọ fún bójẹ́ nu títọ́ tọ́lẹ́tì ni ẹ gbé fún bójẹ́ kọ́nà ni ẹ wọ fún àwọn ọmọ tí ò gbọ́rọ̀ sí ìyá àti bàbá lẹ́nu oh my God. Okay. One flag mi ni tàbí àwọn ọmọ tí ò ti léèrè jáde tí Dúpẹ́ Onítìrí jẹ́ kan lára wọn níbi tí ó bá ti rí pé Abíọ́lá ti máa ní mítìn náà ti máa lọ tó bẹ̀ àwọn ọmọ island ibẹ̀ l'Abíọ́lá ti pàdé ẹ̀ lọ́nà ẹ̀ rí i pé kò ga ó rè sí ìdí yẹn ni ò jẹ́ kó lè rìn dáadáa mọ́ ló fi di rárá 2 by 2.
gbogbo tí Dúpẹ́ Onítìrí ṣe nínú ìrìn àjò Yorùbá nation Ayọ̀ Brown ló kọ́ sí ẹ̀. First message yẹn mi ò fẹ́ máa gbẹ́nu bá tún gbé síta. Ó pe olóyè Ìgbòho láti fa olóyè Ìgbòho mọ́ra gba olóyè Ìgbòho níkò torí pé wọ́n ti rí nínú prógáàmù wọn níbi tí wọ́n ti pe Ọlọ́run tí ó mọ̀ wọ́n ọdún kìí ṣe Ọlọ́run tó dá ayé àti ọ̀run náà sọ mẹ́ o Ọlọ́run ti tiwọn táwọn àrẹ́ǹjì fún ara wọn ni pé obìnrin ló máa gbalẹ̀ Yorùbá fún wọn wọ́n wá fẹ́ fa Ìgbòho mọ́ra pé Ìgbòho lérò lẹ́yìn kọ́mọdé yẹn mo bá wọn kó èrò mọ́ra nígbà tó bá ṣe gbogbo ẹ̀tẹ́ tó wá gbá Ìgbòho níkò lórí ìyá yẹn ló wá pe olóyè Ìgbòho mo fẹ́ kó stay away for bàbá Akíntóyè olóṣèlú ni bàbá Akíntóyè àti Tinubu jọ ń jẹ nínú àwo kan ní bàbá Akíntóyè ó bí Yorùbá nation ń gbowó ní bàbá Akíntóyè ò ní àṣeyọrí kankan ṣùgbọ́n ó ti gbàgbé pé bàbá Akíntóyè ló lọ rẹ́jísítà Yorùbá nation ní UNPU ó ti gbàgbé pé gbogbo rálì tá a ṣe tí gbogbo ọmọ Yorùbá fi mọ̀ káàkiri àgbáyé àtẹni tí ò jẹ́ Yorùbá àtẹni tó jẹ́ Yorùbá kankan sàǹdákàkì fún ọmọ Yorùbá ó ti gbàgbé látòrí tébù bàbá Akíntóyè ló ti jáde. This current radio látòrí tébù bàbá Akíntóyè ló ti jáde. Àṣeyọrí wo ni Dúpẹ́ Onítìrí wá ṣe nínú Yorùbá nation? Obìnrin yẹn ló bẹ̀rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí pé èrò sọ́kọ̀ fún Dúpẹ́ Onítìrí láti lè dojú bàbá kí ní ẹ̀lí ẹ̀ṣẹ̀ mo ti sọ dáadáa lákàìmẹ́yẹ ìgbà ẹ̀yin ọmọ Yorùbá tí ń bá parọ́ mọ́ wọn Bíbélì tí mo gbàgbọ́ rèé mo dẹ̀ gba ilẹ̀ Yorùbá gbọ́ tí ń bá parọ́ mọ́ wọn kí ilẹ̀ Yorùbá kó mú mi o tí mi bá ti parọ́ mọ́ wọn Ayọ̀ Brown àtàwọn tó gbà á gbọ́ ilẹ̀ Yorùbá máa mú wọn tí wọ́n bá ṣàtúnṣe. Kí ló ń fẹ́ ni wípé ó fẹ́ ti bàbá Akíntóyè ṣubú. Èrè wo ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀? And thank God today mo sọ fún ká máa jèrè ọ̀rọ̀ lára wọn. Mi Ọmọlúkà Lédìké ìyá ọmọ Ọbásanjọ́ Òmeyọ máa bí ọmọ bá bí ọdún Yorùbá wù mí Yorùbá ló wù mí ìmọ́lẹ̀ Yorùbá ta ló tún wà ń bẹ̀? Let me say all the home-based media Pastor Agbola and co. We have opportunity to have meeting with them. Ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè iṣẹ́ yìí? God bless you ọmọ ọkọ ní Lédìké mo pèrè ẹ̀ ó wọlé. Ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè iṣẹ́ yìí? Àtayọ̀ Brown àtolórí kò lọ títí àti Fúnkẹ́ Bello àti tatútù wà mẹ́ wọ́n á rí ọ̀rọ̀ sọ ikú nínú Dúpẹ́ Onítìrí wọ́n á rí èsìngù pé ókè o bàbá Akíntóyè ó gbá wa lójú ni o bàbá Akíntóyè o afẹ́ràn sínú ráìsì bàbá Akíntóyè nìkan ló dá jẹ́ o wọ́n á rí kankan there's nothing like ẹ̀sùn ẹ̀dá ìpínlẹ̀ ẹ̀sùn tí wọ́n rí kan bàbá yẹ ju wípé wọ́n fẹ́ bá bàbá ṣe mọ́ nínú mítì yẹ ní Ayọ̀ Brown ti utter a word dàtí Dúpẹ́ Onítìrí bá pe bàbá Akíntóyè pé bàbá Akíntóyè máa kú and thank God today we are 2024 bàbá Akíntóyè ò ní kú ojú bàbá yẹn la ṣe máa gba Yorùbá nation bàbá yẹn máa na àsíá Yorùbá ó máa nà sókè lá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  torí Ọlọ́run máa mọ̀ yán ni gbogbo ẹ̀yin tẹ́ ń dábàá tẹ́ ń lépa pé ọmọ Adéyẹmọ máa kú bàbá Akíntóyè máa kú ẹ wà láyé ẹ ti kú. Bíbélì wípé ó ní àwọn kan wà láàyè bí òkú ó ní wọ́n wà láyé ṣùgbọ́n òkú ni wọ́n. Àwọn market Ayọ̀ Brown gbogbo ète tó pa lórí bàbá Akíntóyè ìṣubú bàbá Akíntóyè ló ń wá ìbàjẹ́ bàbá Akíntóyè ló ń wá ìgbà tó mọ̀ pé ó fa ọmọ Adéyẹmọ mọ́ra tó ọmọ Adéyẹmọ ò tẹ̀lé ẹ bọ́lóyè bá lè kú kó kú ó sọ ṣèbí màmá yín
ṣùgbọ́n pé olóyè Ìgbòho kó wá jókòó kó wá sí Kútọ́nù oníṣẹ̀mẹ̀ bọ́dà kẹfà lè pamọ́ ọlọ́mọ mọ́ṣẹ̀mẹ̀ bọ́dà ètè ẹ̀yìn ni we know everything ẹ̀yìn èèyàn mi ẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣẹ̀ wọ́n fẹ́ máa darí ọpọlọ bàbá Akíntóyè bí bàtẹ́nìyàn bá darí ọmọ kékeré ọmọ tẹ́nìyàn bí nínú ara ẹ̀ bí Ayọ̀ Brown Dúpẹ́ Onítìrí bóyá kò olórí kò lọ títí ó finú wénú ló jẹ́wọ́ ẹ má jẹ́ ń dárúkọ ẹ̀ I know that woman olórí kò lọ títí finú wénú ó jẹ́wọ́ ní mo rò pé ó dá ní ara ẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀nà tí Dúpẹ́ Onítìrí fi wọnú ayé I don't know tẹ́ bá gbọ́ tí bàbá kọrin yẹ pé jáde ẹ̀mí Onítìrí jáde lára mi jáde ẹ̀mí Onítìrí jáde lára mi torí obìnrin yẹn ni mo fi kọ́ he have a confidence suddenly ó sọ ìgbàgbọ́ ẹ̀ ó sọnù ọ̀nà I thank God orin tá a kọ́ ń jọ wà náà tẹ́ ní irọ́ ni ẹ̀mí Onítìrí yẹ fòkì ló jáde nínú ayé ṣóyẹ kórìí bẹ̀ fòkì ló yẹ jáde nínú ayé Jẹ̀lílì ó ti tún jáde fòkì nínú ayé Wálé Àlí ó ti jáde bó ṣe máa jáde tán nìyẹn ẹ ti kú nígbà tẹ́ wà láàyè wọ́n draft letter the Ayọ̀ Brown and Dúpẹ́ Onítìrí wọ́n draft letter kan wá fún bàbá pé kí bàbá máa send ẹ̀ káàkiri bàbá wa wo letter yẹn pé we have ọ̀jọ̀gbọ́n this work is not for us alone tí bàbá bá fẹ́ dá ṣe pé àfẹ̀mí I'm a professor in history mo ti la Òkújá mo ti la Ọ̀ṣàjà who is Onítìrí ta ló mọ Ayọ̀ Brown kí lórúkọ ẹ̀ nílé alẹ́ ní kí lórúkọ aṣọ títí ẹ̀ nílé aláró ṣé àdìrẹ ní àbí kàbálà àbí damas òfo ẹ̀yìn ọjà bàbá ní let us present this letter to all the professor tánilá àkàyè jẹ́ ká gbọ́ lẹ́tà tí àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wá ní ọlọ́pọlọ pípé onímọ̀ olóye kò yẹ kó ní kọlọ́fì kan nú kò yẹ kó ní excuse kò yẹ kó ní mistake kankan nú ká wò fẹ́lẹ́fẹ́lẹ́ kí èmi bá wò ó ká tún pòsè sáwọn èèyàn yẹn ká tó wá gbé síta tí bàbá ṣe ìyẹn ló bí wọn nú pé dádì lẹ́tà yẹ ẹ̀ tí sọ̀mìtì ẹni àwọn èèyàn wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ lẹ́dì lẹ́tà yẹ ẹ̀ tí sọ̀mìtì ẹni àwọn ènìyàn wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká wò dáadáa kò yẹ ká sẹ́ndì lẹ́tà tó máa ní àbàwọ́n lẹ́tà tó yẹ ká sẹ́ndì tó máa milẹ̀ dáadáa tí gbogbo àgbáyé máa fi mọ̀ pé lóòótọ́ we have a point ìgbà tó di September àwọn gbógudé pé wọ́n ti fún bàbá ní lẹ́tà láti June bàbá ò sẹ́ndì ẹ̀ what is that? He's not a leader. Bàbá ò ṣiṣẹ́ kankan bàbá kan wà ní Kútọ́nù ní bàbá dẹ̀ sọ fún wọn pé lẹ́tà yẹ jẹ́ kí àwọn ènìyàn ó wò ó náà wá nírọ́ ẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣẹ̀ wọ́n nìyẹn ẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣẹ̀ Ayọ̀ Brown nìyẹn that make Ayọ̀ Brown the following day he come Chief Sunday Igboho ṣá ó rò pé ọ̀dàlẹ̀ bíi ti tòun lọ́mọ Adéyẹmọ ó rò pé ọ̀dàlẹ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí that have opportunity to travel to Dublin lọ́mọ Adéyẹmọ atẹ̀lé ni mọ́wọ́ ẹ̀yìn lọ́mọ Adéyẹmọ títúndé gbogbo tẹ́ fojú ẹ̀ rí ẹgbọ́n ìgbà tó ṣe interview he did not hold any Yorùbá pé Yorùbá kan ló ṣẹ̀ mí ó ní ó wà nínú àkọọ́lẹ̀ òun nínú àyànmọ́ òun ni Ayọ̀ Brown gbé bọ́ọ̀lù sétí kọ́ọ̀dì Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá hello olóyè adára fún ẹ o ó máa ga ojú òní tì ọ́ nǹkan náà òní ṣe ẹ́ ó ṣe okó àdúró tì ó kú gbogbo ẹ̀ Sunday bàbá mi ìhòhò ni mo wà tí mo fi pè ẹ́ ìhòhò ọmọlúàbí tó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ní olóyè wa ní òun ẹ sọ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí I want you to stay away for Baba Professor Banji Akíntóyè olóyè wa ní kí ni wọ́n ṣe kí ni bàbá ṣe
ohun tí bàbá bá ṣe ni kẹ́ ẹ sọ ká dẹ̀ sọ fún bàbá pé eléyìí tẹ́ ṣe yóò kù díẹ̀ káàtó lẹ́tà tí bàbá kìíní kan lóye lóhùn rí lẹ́tà yẹn mà wọ́n ń ṣiṣẹ́ lórí lẹ́tà yẹn lọ́wọ́ ni ibi tí Ìgbòho ti túdọ̀ta Ayọ̀ Brown náà nìyẹn. làwọn bí ń sọ wípé ṣé rí tí ènìyàn bá fẹ́ bàlújẹ́ tẹ́ mọ̀ pé abàlújẹ́ lélẹ́yìí kò sẹ́nìkan láyé yìí tó dá ba nǹkan tó dára jẹ́ o tó bá ní nípinnu pé òun fẹ́ ba nǹkan dá òun fẹ́ ba nǹkan jẹ́ tí ò bá ti rí àwọn tó wà lẹ́yìn ẹ̀ ẹlòmíì máa wà lẹ́yìn èèyàn. Let me use Abiola as a example. Kò sí ìdìtẹ̀gbàjọba tó ṣe ní Nàìjíríà. Abiola lè má gbójú síta ṣùgbọ́n owó ẹ̀ náà fi ń gbà á. Owó ẹ̀ ni he was one of them tó ń báàkì wọn lẹ́yìn. Tí ìjọba kan bá wọlé tó bá promise ẹ̀ tí ò ṣe ohun tó yẹ kó ṣe fún. Táwọn ìwà òun ló máa organize àwọn tó bá gbọ́jú gbé tó bá gbàjọba yẹn á dẹ̀ gbowó lẹ̀. Òun kan bára ẹ̀ sọ since go one tó fi dórí Murtala. Gbogbo ìdìtẹ̀gbàjọba bóyá tagu ìrọsì tọwọ́ ò tí tẹnu gbà yẹn lọ títí dórí ikú Abacha yìí ó lọ́wọ́ ń bẹ̀ Abacha tó kú nínú interview kan nígbà tí inú ń bí Abiola gidi ó ní ẹni tó jókòó tó ṣe exam fún Sani Abacha òun lòun organize ẹ̀ ó dárúkọ iye owó tó ná ó ń fọwọ́ ti nǹkan tí ò dáa lẹ́yìn ó dẹ̀ gbèrè ẹ̀ gbogbo èyí tẹ̀ ṣe bàjẹ́ lẹ́ máa gbèrè ẹ̀ tí Dúpẹ́ Onítìrí bá ní lọ́kàn pé òun fẹ́ dá Yorùbá nation rú tí ò bá rí àwọn oògùn lọ́gbòǹgbò lẹ́yìn ẹ̀ bí Ayọ̀ Brown kò lè possible ẹ rí i pé láàrin ìgbà kan Ayọ̀ Brown ló create group èyí tí Àjàkáyé tún ṣe lénìí Àjàkáyé náà ti create Yorùbá nation bí wọ́n ṣe ń ṣe lénìí wọ́n ti create Adélé group adẹ́dẹ̀ òdìdè òfo ni torí pé ibi ìbàjẹ́ Yorùbá náà dúró sí wọn ò ṣe lórí òtítọ́. Ayọ̀ Brown ní number 1 ìyálóde wọn láti gba petition ó dẹ̀ mi méjì ọ mẹ́ta tó máa pè mí àtọmọlúkà papọ̀ ìyá one habit tí Ayọ̀ Brown bá pàṣẹ lọ́wọ́ you must not say that you have idea níjọ́ kan mo wá ní mà ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ mi ìjọba kékeré mo yọ ọjọ́ orí mi náà mo lè rí pẹlẹbẹ ìdẹ̀ gbowó lọ́wọ́ yín rí àbí mo gbowó lọ́wọ́ yín rí ni tẹ́bí bá pa mí mo mọ àwọn tí mo máa ń kọlù ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ Ọmọlúkà ò gbóhùn lẹ́nu rí Ọmọlúkà nìyẹn èmi ò ń ṣe Ọmọlúkà tẹ́ gbọ́ mi Ọmọlúkà nìyẹn èmi ò ń ṣe Ọmọlúkà mo bá kọ́ ti fóònù this olórí kò lọ títí ló pè mí padà pé bàbá Èkìtì ẹjọ́ ẹjá fi sùúrù ṣe nígbà petition ẹjá fi sí kíni sùúrù ṣe tí mo sọ pé mi ò fi sùúrù ṣe I can work with anybody but don't insult me don't ever insult me Dúpẹ́ Onítìrí ò dápẹ́ burú kò padà pé meeting Ayọ̀ Brown ní ó ní bàbá ìsàlẹ̀ wọn nígbà tó sọ wípé òun ò ní bá màmá ṣe kò ní bá màmá ṣe ẹ̀kọ́ lórí kò lọ títí ìyá olórí kò lọ títí orí tí mo kọ fún gbà yẹn rèé tó bá máa rántí ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjàǹtí ele ṣẹjọ you're welcome ó máa lẹ́yìn ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjàǹtí ele mo wá sọ fún olórí kò lọ títí ń gbà yẹn lọ́hùn pé máa ẹ tètè sọ fún wọn ẹni tá à ń bẹ̀ lẹ́ni kó má wá di ẹni tó máa bẹ̀yàn lọ́jọ́ ọ̀la olórí yẹn ni pé òun náà mọ̀ pé ètí ìyá ìbẹ̀ ṣiṣẹ́ ló yẹ kájọ tọ̀sọ́nà kan kájọ ṣe papọ̀ sọ́dínlẹ̀ ni mo rí pé olórí kò lọ títí gan ti ya garawa mọ́ wọn lọ́wọ́ òun náà ti di nǹkan mi wọ́n gẹ̀ẹ́tì madam yẹn to the core who cause it not Dúpẹ́ Onítìrí o it's Ayọ̀ Brown ìyá dagboru mẹ́sẹ̀gì tí Ọlọ́run ní kí n sọ rèé ni mo fi ní ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ síbi tí ẹ̀mí ń sọ
ẹni bá létí ẹjọ́ ẹ má bá mi share, ẹ má bá mi love and like wọ́n ṣe bó ṣe wù wọ́n. Ẹni bá létí kó máa gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. The word is not for me. Ṣé rí lánàá ẹ kírètì Ọlọ́run tí ò mọ̀ yín ẹ fi tàn ọmọ Yorùbá jẹ. Ṣùgbọ́n ẹni tó láyé àti ọ̀run ní kí n sọ fún Ayọ̀ Brown lénìí pé kó ti àtúnṣe, kó jáde kó apologize lọ́wọ́ ọmọ Yorùbá pátápátápátá. Torí iṣẹ́ tó ń lo wọn Ọlọ́run gbé kalẹ̀ ó ń di iṣẹ́ òun Ọlọ́run lọ́wọ́. Rádaràdà tó ju ọmọ Yorùbá rí lénìí pé Ayọ̀ Brown gangan ni kí ọ̀rọ̀ kọ́ ti dáná bẹ̀rù. Ayọ̀ Brown gangan ni àwòrọ̀wọ̀rọ̀kọ̀ tí ń dọ̀bẹ̀ nù. Ayọ̀ Brown gangan ni àìdá tí ń bẹ nínú ìgò tí wọ́n pè ní jẹ́. I don't know how to do it o. Mi mọ̀ ọ̀nà tẹ́ fẹ́ gbẹ́gbà. But Ọlọ́run sọ wípé o gbẹ́dọ̀ apologize fún gbogbo ọmọ Yorùbá. Torí Dúpẹ́ Onítìrí tó torí ẹ̀ nígbà yẹn tó ń wá ìṣubú bàbá Akíntóyè. Dúpẹ́ Onítìrí tó torí ẹ̀ nígbà yẹn lọ́hùn tó ń wá ìṣubú olóyè Sunday Igboho Òòṣà. Dúpẹ́ Onítìrí. All the Yoruba agitators, all the media, you turn them to hell. Ìwọ ló kọ́kọ́ mú wọn ní Wahala media. Dúpẹ́ Onítìrí ò lẹ́ni ó ti di àìjírí fún, ó ti di èpo ẹ̀gúsí tí àìjírí mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́? Dúpẹ́ Onítìrí lẹ́ni you don't want to hear your name anymore. Ayọ̀ Brown, Ìyálóde Dagboru of Dublin. Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dá ẹni pé jáde síta kó bẹ ọmọ Yorùbá pé kán foríjì ẹ, láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gún ń bẹ lórí ẹ o, ẹ̀gún ń bẹ lórí ọmọ àrọ́mọdọ́mọ ẹ̀dẹ̀ máa jẹ́ lọ nínú iṣẹ́ pé o. Torí Bíbélì wípé ó ní a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ní ìran kìíní títí dé ìran kẹrin, bẹ́ẹ̀ náà la ṣe máa bẹ ẹ̀ṣẹ̀ ìyàwó lára àwọn ọmọ ẹ o. I don't want you to gbin igi oró lẹ̀ di àwọn ọmọ ẹ. That is my own. But you know that you harm the Yoruba people. Ó mọ̀ o. Ẹni tó ṣe ikú tó hùwà ẹ̀ka mọ̀. Yorùbá máa sọ náà wọ́n pẹ́ ní burú mọ̀. Ẹni tí ó sọ fún ní wá. You don't need to wá ẹni tó máa sọ fún ẹ. You don't need to wá ẹni tó máa sọ fún ẹ. You know by yourself. You know that you start well, but you ended wrong, bad. You destroyed the Yoruba race. You want to kill the Yoruba race, but God did not allow you. Dúpẹ́ Onítìrí ìjọ Ananda. He don't want to see you anymore. Ìyá mi olórí kò lọ títí. Come out and apologize to the Yorubas. Nobody above mistake. Come out. Come out. Come out. Irinṣẹ́ Dúpẹ́ Onítìrí nìyí. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Ó ń tójú ọmọ Yorùbá rí lónìí. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Ayọ̀ Brown ló bẹ̀rẹ̀ rẹ̀. Ayọ̀ Brown ló bẹ̀rẹ̀ rẹ̀. Ó ń tọ́mọ ojú ọmọ Yorùbá rí lónìí. Ayọ̀ Brown ló lọ́wọ́ ń bẹ. Olórí kò lọ títì ó ṣe kísà ń bẹ. Olórí kò lọ títì ṣe gudugudu méje. Ó ń tójú ọmọ Yorùbá rí lónìí o. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Fúkẹ́bẹ́ ló kópa ń bẹ. Fúkẹ́bẹ́ ló kópa tó pọ̀ ń bẹ. Ìyá tó ń jọmọ Yorùbá lónìí. Dúpẹ́ àbí Fúkẹ́bẹ́ ló lọ́wọ́ ń bẹ. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yín dohun èlò fún Dúpẹ́ Onítìrí. Gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Olórí kò lọ títí, you must come out too. Apologize. Apologize. Wọ́n bú ọ.
àwọn tó máa sọ wípé gbégbèsè akin wọ́n á sọ ṣùgbọ́n jáde síta apologize kó jẹ́ kí inú Ọlọ́run ó dùn sí ẹ ṣé o mọ̀ pé o náwó I can say it Ayo Brown did not spend what you spend in Yoruba nation ohun tí ìwọ ná Ayo Brown tó jẹ́ olórí yín Dagboru ìyálóde Dagboru Ayo Brown yín ò ná kí ọ̀rọ̀ yẹn má bàa dàbí olówó tó fowó ra ìgúnlẹ̀ di àwọn ọmọ ẹ̀ olórí bí ọmọ Ìbàdàn ní tẹ́lẹ̀ lọ́kọ l'Ógbómọ̀ṣọ́ please ẹ fi ìtìjú karùn apologize iṣẹ́ tá dáni wáyé rán mi sí yín mọ̀ ń jẹ́ yẹ ẹ̀yin mẹ́ta péré yẹn náà ni ẹ̀yin mẹ́ta tẹ́ jẹ́ igi lẹ́yìn ọgbà tẹ́ jẹ́ ògbóná gbòǹgbò lẹ́yìn Dúpẹ́ Onítìrí Ayo Brown olórí kò lọ títí and Fúnkẹ́ Bello you must come out and apologize tẹ́lá ní Dúpẹ́ Onítìrí ó ti lò yín ó sọ yín dànù bí ọ̀sán tá a mú tó ẹ wá keep quiet ó léwu àwọn tó da Awólọ́wọ̀ ní ìjọ wọn àná majority of you know their end Awólọ́wọ̀ Canada o ọmọ Yorùbá náà Awólọ́wọ̀ kọ́ ni wọ́n ṣe ọmọ Yorùbá ni wọ́n ṣe ó léwu go and check the history kò sẹ́ni tó da ọmọ Yorùbá tí gbẹ̀yìn wọn dára o kò sẹ́ni tó da ọmọ Yorùbá tí gbẹ̀yìn ọmọ wọn dára o pálapàla rédèrèdè náà jàtijàti ni máa ń gbẹ̀yìn wọn o that is why maybe Ọlọ́run rí ìpìlẹ̀ṣẹ̀ yín bí ẹ ti darapọ̀ mọ́ Yorùbá nation Ọlọ́run rí bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ tẹ́ ń bá Ọlọ́run kójọ ní ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tó dé àárín ẹ̀ṣẹ̀ Ọlọ́run bóyá ìfẹ́ àkọ́kọ́ tẹ́ ẹ níyẹn lọ́lọ́run wò ló fi rán èmi kan ara gàgà yìí tí mi ò jẹ́ nǹkan kan ìhìn lówó ìhìn tó mọ̀ èèyàn ṣùgbọ́n mo lọ́lọ́run fi rán mi sí yín pé Ayo Brown gbogbo ìfàsẹ́yìn tá a ní nínú Yorùbá nation you are the cause of the problem gbogbo ìfàsẹ́yìn pátá tí ọmọ Yorùbá ní ìwọ ló fà o ìwọ lóhun èlò ìwọ ní hámà ìwọ ní kí àràbà ìwọ ní òòtà tó jókòó rábàtà fún Dúpẹ́ Onítìrí forget about the blessing Àgbájé ìyá Kogi ntí ìyá ó jẹ ní wákiri ebi ló ń pa forget about them but ìwọ gan mọ̀ pé ìwọ ní foundation and baba embrace you as one of their own daughters but you betrayed baba all the Yorùbás ó méjì àwọn tó kó ṣìnà o Bíbélì wípé òun ìkọsẹ̀ wọ́n flag mi ni ẹ má bẹ̀rù Bíbélì wípé òun ìkọsẹ̀ kan ò lè ṣe kó má wà ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ṣe kí ni tó ti pàṣẹ rẹ̀ wá let us go to the ìwé Jeremiah ìwé Isaiah ẹ̀jájọ́ ṣẹ́ẹ̀kẹ́ that we may know that God sent me to you láti lè apologize pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dáríjì mí ipa tí mo kó nínú ìrìn àjò Dúpẹ́ Onítìrí tí mo ṣe agbátẹrù ẹ̀ tó da ọmọ Yorùbá sí oh God a bag of rice today is 65,000 naira. You know about it, yo. You know. You know. Isaiah 5:20. Ègbé ni fún àwọn tí pe ibi ní ire tí ìwọ Ayo Brown tó ti pe ibi ní ire fún ọmọ Yorùbá àti ire ní ibi tó ti fi ire tó ti fi pe ibi fún wa. Let me ṣàlàyé ibẹ̀ yẹn to you ma. Ègbé ni fún àwọn tí pe ibi ní ire. You know that Dúpẹ́ Onítìrí did not have anything to offer the Yoruba race.
ó sọ Dúpẹ́ Onítìrí dire ó ní o ìyàwó Abíọ́lá the great MKO Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá wo rẹ́kọ̀d ipa tí Ààrẹ Ọ̀nà Kakanfò yín òun tó kó ó yẹ kọ́mọ Yorùbá ó ronú ó yẹ ká ronú Ààrẹ Ọ̀nà Kakanfò wo náà ti jẹ ní ilẹ̀ Yorùbá tó ṣe Yorùbá lóore we must ask questions we must túṣu désàlẹ̀ ìkòkò ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ní Abíọ́lá ó ṣe bọ́ lẹ́jọ́ ó ṣe bọ́ nílé níbo ẹ ti pé ibi ní ire fún ọmọ Yorùbá àti ire ní ibi you know that baba Akíntóyè àná olóyè ṣe Sunday Igboho wọ́n gbé òtítọ́ dání wọ́n tó bó ṣe yẹ kó tó ó jáde síta ó ní ibi ó ní irọ́ ní màwọn bàbá yẹn pa olóṣèlú ni wọ́n máa ṣe Yorùbá nation o Dúpẹ́ ìyàmú ànìkan ni o ìyàmú àní o mú àyẹ tí wàá mú ẹ mọ́lẹ̀ ńsìn ó mú ẹ mọ́lẹ̀ kúkọ sọ̀hún ẹ fi ire ẹ sọ ire díbí ẹ wá fẹ́ sọ olóore Yorùbá di ọ̀tá Yorùbá Bíbélì wípé ìgbé ni fún yín èyí tó tún tẹ̀lé tí fi òkùnkùn ṣe ìmọ́lẹ̀ ẹ mọ̀ pé òkùnkùn ní Dúpẹ́ Onítìrí Ayọ̀ Brown you know bó tẹ̀ jẹ́ pé o kó àyà sísá ẹ Fúnkẹ́ Bello jẹ́ ní bó tẹ̀ ní ìmọ̀ràn tẹ́ gbà tẹ́ fi attack that you get olórí kò lọ títí ẹ mọ̀ pé òkùnkùn ẹni tó bá rí òkùnkùn tó bá ń kọjá á mọ̀ pé lóòótọ́ àti lódodo òkùnkùn lẹ́nu yìí torí òkùnkùn yá máa rùn síta ní bá lójú inú ẹ mọ̀ pé òkùnkùn ní Dúpẹ́ Onítìrí majority of you know the record know our record pé kò sí nǹkan rẹ tí Dúpẹ́ Onítìrí fọwọ́ lérí tó yọrí ẹ mọ̀ nígbà tí Kọ́lá Abíọ́lá ní pé àwọn tó bá bímọ fún bàbá òkè máa kó wá kọ́ lọ́ máa ṣe DNA Dúpẹ́ Onítìrí lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ sádànù ẹ mọ̀ orílẹ̀-èdè yẹn máa dúró ṣùgbọ́n níbo lẹ́yìn fẹ́ fojú sí tẹ́tí fi òkùnkùn tẹ́tí fi pé ìmọ́lẹ̀ bó ti sọ béèyàn kan bá bú mi orí òtítọ́ tẹ́mi dúró lé lè máa dúró lé lórí tí Ọlọ́run mi ò bá ti bá mi jà tí bàbá Akíntóyè bá ti rí pé òdodo ọ̀rọ̀ lèmi ń sọ tó lóye Ìgbòho bá ti mọ̀ wípé digbidigbi ọmọ Ìgbòho là wá mo lọ bìkan ní ìjẹta àwọn ọmọ Ìgbòho lélẹ̀ tẹ́ bá rí nǹkan tó dì fún mi wálé mi ní èmi náà mo gba nǹkan ọdún lórúkọ olóyè Ìgbòho ẹ jẹ́ ń padà síbi tí mò ń lọ àjàre ẹ mọ̀ pé òkùnkùn ní Dúpẹ́ Onítìrí ṣùgbọ́n ẹ sọ di ìmọ́lẹ̀ ẹ fi pe ìmọ́lẹ̀ fún àwọn ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí ò lójú inú tí ò mọ̀nà wọ́n dẹ̀ ń rọ́ sí àwọn ọdún ẹ tún wá yí padà ẹ wá àti tí fi ìmọ́lẹ̀ ṣe òkùnkùn you all know ẹ mọ̀ pé bàbá àgbàlagbà at age of 88 years go to 89 years máa wà lórí system send letter bàbá máa ṣiṣẹ́ láti àárọ̀ di àárọ̀ ni lórí torí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ pé kóun lè rí ìmọ́lẹ̀ yẹn tàn kí adániwáyé tó pè ń sọ́dọ̀ ẹ sọ bàbá yẹn di òkùnkùn ẹ̀yin lẹ́ àrẹ́jẹ̀ pé bàbá gbà 6 trillion pé bàbá Akíntóyè at age of 88 years gba 6 trillion olóyè Ìgbòho gba 700 million gba 30 million ẹ wá sọ owó yẹn di ìgbà tẹ́nìyàn bá ń ṣa òkúta lẹ́gbẹ̀ẹ́ títì you know ẹ mọ̀ pé ìmọ́lẹ̀ ni wọ́n you know in the history of Yorubas there's not leader like Baba Professor Banji Akíntóyè that can come out say enough is enough for Nigeria we are going our great man Papa Awolowo did not do it Baba Awolowo want to become a president of Nigeria èrò ọkàn títí wọn ni pé àwọn fẹ́ nílá gbogbo Nàìjíríà lójú àwọn yẹn ò dẹ̀ fẹ́ kán láwọn lójú torí pé wọ́n pé àlùmọ́ǹjẹ̀rì is part of their culture bàbá ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì máa sọ̀rọ̀ jẹ́ but bàbá Professor Banji Akíntóyè jáde síta pé
restructuring ta ti pariwo over 70 years tí ò so èso rere kékeré làwọn ẹgbẹ́ àtàwọn pariwo restructuring is better than we leave this country. Kò sí àgbàlagbà kan tó ṣe rí ẹ o ìmọ́lẹ̀ ni bàbá yẹn tọ̀ o tó fẹ́ dá wa padà sí orísun wa tó ti ń sun free education, orísun tó ti ń sun free health, orísun tó ń fún àwọn àgbẹ̀ wa ní ẹ̀tọ́ wọn tí àgbẹ̀ ń kó èrè oko wálé, orísun tó sun tó fún wa ní lot of company ìwé yẹn dà. Oh, kàìkàìkàìkà àwọn olómù yẹn ń bẹ̀. Lot of company tí Yorùbá lè máa tọ́ka sí pé yes we hold this but nígbà tí Nàìjíríà dé Nàìjíríà pa gbogbo ẹ̀rù ó ní ọmọ àlè kan tó pera ní àpótí ẹ̀rí ọmọ àlè ọmọ ìrankíran ọmọ wèrè tó sọ wípé Nàìjíríà ju Yorùbá lọ bastard ẹ mọ̀ tẹ́ ń pe ìmọ́lẹ̀ ní òkùnkùn Bíbélì wípé ègbé ni fún yín ó ní tí ń fi ìkorò gbé àdùn. Oh, I love this verse. Ẹ mọ̀ pé ìkorò ní Dúpẹ́ Onítìrí náà. Ẹ mọ̀ pé Dúpẹ́ Onítìrí wọ ní di palace ó sọ palace yẹn di ahoro. Ẹ mọ̀ you know the record, you know our record. Pé ó wọnú OPC ó tún OPC ká ẹ tún ní ìrọ́nà pamọ́ òfin ara ẹ sọ nínú interview ẹ̀ kan lọ́dọ̀ Ìjìnlẹ̀ ṣọ́dọ̀ Ìjìnlẹ̀ ni no ọ̀dọ̀ bàbá mi heritage nígbà tí heritage pé nígbà tóun àti Gani Adams jọ wà ní OPC òun ò béèrè owó kankan lọ́wọ́ wọn you know bàbá kan pè mí pé nígbà tó máa mú Dúpẹ́ Onítìrí wọnú OPC mọ́tò gbéra ọ̀fọ́ rẹ́ẹ̀dì jíìpù ló gbé wá you know pé ìkorò ní Dúpẹ́ Onítìrí ṣùgbọ́n sọ́bílẹ̀ torí ìtẹ́fẹ́ dà àti ìtẹ́fẹ́ jẹ ẹbí pé adùn fún ọmọ Yorùbá nígbà tẹ́ mọ̀ pé kò sí adùn pín lára Dúpẹ́ Onítìrí. Ayo Brown, you need to apologize. Ọ̀rọ̀ mi lè le lálẹ́ yìí ókè ẹ má bínú mo nífẹ̀ẹ́ yín gan. Ìyá mi olórí kò lọ títí mo jẹ nínú oògùn yín èmi ò ń ṣàjẹnisẹ́. Baba Ekiti, I love your program. Send your card number. You will give me money. Mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé bó bá dọ̀la tẹ́ bá ṣe tí ọ̀dà màmí èmi ò rán ẹ̀yàn o. But I love you. Olórí kò lọ títí. I made your way. Apologize to the Yoruba race. Ẹ ti jẹ́ ọmọ ọba, ẹ ti jẹ́ aya ọba. Ẹ ti fi ìkorò pé adùn fún ọmọ Yorùbá. Mama yín mú àtẹ ẹ̀bẹ̀ bí ilẹ̀ bá ti fi yín lẹ̀ ó má ti sọ yín di èpo ẹ̀gúsí tí ènìyàn ò jírí mọ̀. Mama yín mú àmàní mama yín mú of Africa tí ò ràn yín tí ohun tí ẹ̀yin gbàgbọ́ I know olórí kò lọ títí he want freedom for the Yorubas. Don't let us deceive ourselves. Bó bá jẹ́ ilé ìṣe máa sọ. He want freedom. He want Yorùbá. Ó sọ̀rọ̀ kan fún mi nígbà kan mo dẹ̀ ké. Pé tó ń bá dé London, tó ń bá rí ìgbé ayé táwọn ọmọ òun gbé. Tó máa wá padà délé Yorùbá, àwọn tó jẹ́ akẹgbẹ́ ọmọ òun bó ṣe ń jìyà. Pé òun ò wà okay. But that vision, Dúpẹ́ Onítìrí pamọ́ nínú. Through Ayo Brown. Emma. Tí n bá sọ pé sticker nígbà tá a bẹ̀rẹ̀ the first letter tó sẹ́ni owó tí ń pẹ́ Bàbá Èkìtì ẹ lọ ṣe sticker ó tún ṣe sticker lẹ́kọ̀ọ́ ó tún sẹ́ni ẹ̀sìn mi lẹ́kìtì Fúnkẹ́ Bello ní Fúnkẹ́ Bello tó fowó ara ẹ̀ tó fi ṣe sticker lẹ́kọ̀ọ́ ó sẹ́ni ẹ̀sìn mi nígbà tó ní pé mo tó fẹ́ máa háyẹ̀ tẹ́ ó ní bọ́ ètò òun fẹ́ bá òun ṣe lọ́hùn yẹn bí wọ́n máa pẹ́ ó sẹ́ni owó yẹn pé Bàbá Èkìtì ẹ ṣe lẹ́kìtì agbẹ́dọ̀ lọ. He have a good vision. He have a good mission. A good assignment for the Yoruba race. But suddenly, Ayo Brown yí wọn lórí padà. Ó mú wọn kó lọ́nà. Ó mú wọn wọ̀gbẹ́ lọ. Ẹ wá ń pe ìkorò
ní adùn. Ẹ mọ̀, finally to that verse. Ó ní àti adùn ní ìkorò. Ẹni tó gbó tó dáadáa ní that can make Yorùbá survive. Majority of you know we have a lot of warrior in Yoruba land tí wọn ò rí tọmọ Yorùbá lò. Ohun tó máa di owó sápò wọn táwọn bá ti wà òkè bọ́mọ Yorùbá bá ń jìyà kò kàn wọ́n ẹni àmọ̀rí ìbá òkú lọ́rọ̀ wọn but ọmọ Adéyẹmọ was not like that. A máa bá mi sọ̀rọ̀ á ní bàbá Èkìtì àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò bá ní ṣe ló yẹ kí gbogbo wa jọ wà òkè Ọlọ́run tó lọ́n dẹ̀ ṣe sí ilẹ̀ Yorùbá ó yẹ kí gbogbo wa wà òkè ni. Suddenly you thought she said ọmọ Adéyẹmọ Ìgbòho to ìkorò and you know that it's adùn for Yorùbá. Bàbá Professor Banji Akíntóyè tẹ́ni láyé àtijọ́ kọ́ ọmọ tó jáde ní ilẹ̀ Yorùbá nílé ìwé iṣẹ́ ti wà ńlẹ̀ fún. Láyé àtijọ́ we have best hospital. Láyé àtijọ́ we have best security. Àbílẹ̀kọ́ but today bọ́mọ bá jáde lẹ́nìí ọdún mẹ́fà ó sì wà lé kọ́mọ má bàa jẹlé kí wàhálà má bàa ṣẹlẹ̀ kọ́mọ má bàa di amrọ́bà wọn á ní kó lọ kọ́ fashion kó lọ kọ́ hairdresser kó lọ kọ́ weather. Àbíbẹ̀kọ́ majority àwọn ọmọ Yorùbá tẹ̀ ń rí táwọn onímọ̀tò kó káàkiri tó ń jọ ijó ẹlẹ́yà kiri gbẹ̀gbẹ̀rẹ̀ wọ́n wá gbé ó lè jẹ́ ṣáṣẹ́ tí náà máa gbé lẹ́wọ̀n lọ́wọ́ wá náà polówó ẹ̀ wọ́n máa jó gbẹ̀gbẹ̀rẹ̀ they are all graduate but nígbà tí tiwọn is not like that. Majority ọlọ́kadà tẹ̀ rí gbòòrò lẹ́nìí they are all ẹ̀sùn mọ́ wọn kẹ́gbóyìnbó ẹnu wọn. Ṣé ìpín Ọlọ́run fún ìrìnà Yorùbá nìyẹn? No. Suddenly lẹ́bẹ̀rẹ̀ sí pé ìkorò ní adùn. Ẹ wá rí adùn gẹ́gẹ́gẹ́gẹ́ tó lè ṣe ọmọ Yorùbá lóore. Ẹ sọ di ìkorò mọ́ wa lọ́wọ́. Ẹ sọ di ìkorò. Ayọ̀ Brown, you need to apologize. That is this message from God for you. Ore tó bá jẹ́ ẹ̀rọ ni mo wá pa. Ó èmi nìyẹn Ọlọ́run nìyẹn. Torí mo rí yín nígbà tí mo gbọ́ wípé Dúpẹ́ Onítìrí ti gbá yín sẹ́gbẹ̀ẹ́. Mo rí ṣíún. Mo wá ní kò ìdínà ní kí ìṣẹ̀ máa sọ̀rọ̀ nípa yín mọ́. Ṣùgbọ́n Ọlọ́run mú mẹ́sẹ̀jì yẹn wá lánàá mọ́jú èní. Mo wá wò pé tí mi bá jíṣẹ́ yẹn lẹ́ni tí bá jẹ́ kó dọ̀la ìyẹn ìfẹ́ jẹgba lọ́wọ́ Ọlọ́run. You know the damage you cause Yorùbás. Ayọ̀ Brown. You know the damage you caused Yorùbás. Mami Dublin. Ayọ̀ Brown. You know the you scatter the Yoruba people that we are one. Believe in the leadership of Baba Professor Banji Akíntóyè, the leadership of Shisede Igboho. When you started your etes, you scatter everything. Ayọ̀ Brown, you know. Níbi tí Dúpẹ́ Onítìrí gbé wa délé ní olówó ń bẹ iṣẹ́ owó ẹni. You must make amendment. Yorùbá wípé ìyá méjì kì í jẹ òkóbó. Tó kóbó bá lè ṣe alẹ́nu. O máa gbọ́ wípé ọmọ tí mo mú lánàá. Ọmọ fáyà ẹ̀ gan. Ọmọ tí mo mú lánàá. Òun gan mọ̀ kó ń pàdé ọkùnrin. Ẹnu ló ní. Kò ṣe nǹkan kan torí kò sí kinní lábẹ́. Ní Yorùbá bí máa sọ pé ìyá méjì jẹ òkóbó. Kò yẹ kó jìyà lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí kí ẹ̀gbọ́n Ọlọ́run tó bẹ lórí ẹ̀. You need to apologize to the Yorùbás. Ayọ̀ Brown. You need to apologize o. Ìyá mi olórí kò lọ títí. Èmi ti blọ́ọ̀kù nọ́mbà yín mo dẹ̀ ti delete ẹ̀ ní. Ǹbá ti pè yín. Bóyá tó máa ṣépè fún ara wa ni kí wọ́n sọ pé this is message for God. Ìjìnlẹ̀ tẹ́ ń gbé káàkiri ń jọ wọn àná. Ìjìnlẹ̀ sì wà ní ìgbèkùn. Wálé Àlí ti bọ́ o.
ṣó yẹ kó níbẹ̀ ti bọ́ o, and I thank God for their life, and I use the opportunity to say congratulations. Ṣó yẹ kó níbẹ̀, congratulations Wale Ali. Ayo Brown, you need to apologize. Dídákẹ́tẹ́ dákẹ́ yẹn ń bí Ọlọ́run nínú. Dídákẹ́tẹ́ dákẹ́ bí omi àmù, ó ń bí aṣẹ̀dá ayé àti ọ̀run, ẹni tó ṣẹ̀dá Yorùbá, ó bínú. Tí wòlíì kan bá jáde síta tó ní pé ẹ má dá wọn lóhùn, wòlíì yẹn ń tàn yín ni. Ó mọ̀ pé ẹni sílẹ̀ méjì lọ́wọ́ fẹ́ gbà lọ́wọ́ yín ni. I won't deceive you. I don't want you to love me or to like me, but I will say the truth. Nta aran mi lèmi jẹ́ fún yín. You are the cause of the damage. Tí Dúpẹ́ Onítìrí bá gbé tiẹ̀ wá gbẹ pé rárá ana ẹyẹ ojoojúmọ́ every blessed morning you will release prayer. Bíbélì wípé ó ní ká máa dán ẹ̀mí wò ká lè mélé tó ṣe kíni tó jẹ́ òtítọ́. Kí ló dé tẹ́yìn ò dán ẹ̀mí wò? Ẹ̀yin lẹ fi sí Dúpẹ́ Onítìrí lẹ́nu. Ọlọ́run ló rán mi, Ọlọ́run òkè, Ọlọ́run ìsàlẹ̀, Ọlọ́run pẹ̀tẹ́lẹ̀, Ọlọ́run pétélé, Ọlọ́run tó dá afẹ́fẹ́, Ọlọ́run tó dá àárín, Ọlọ́run tó dá kọ́lọ̀, Ọlọ́run tó dá pupa, Ọlọ́run tó dá dúdú. Ẹ̀yin lẹ fi sí lẹ́nu. You turn Dúpẹ́ Onítìrí to sugar mouth that deceive the Yorubas. Ayo Brown, since 2022, where is Adele today? Nígbà tẹ́ declare lórí YouTube, the first time tẹ́mi máa gbọ́ pé wọ́n declare nation lórí YouTube tí ò ní effect. Àwa tá wà lẹ́kìtì àwọn àti ẹ̀mọ̀. Mo forúkọ bọ ẹni tó pè mí pé bàbá Èkìtì, congratulations, a máa rí lórí YouTube pé ẹ ti declare, mo ní declare kíni. After 7 days, the Ayo Brown, Olórí Kolotiti, Fúnkẹ́ Bello, and one woman tí yẹ ti tètè jápa láàrin wọn with my brother Ìjayà of London. Èpè ni Ìjayà gbé yín ṣẹ́ ní ọjọ́ yẹn. Ẹ ń parọ́ fún òun. Ṣé bẹ́ẹ̀ sọ fún òun pé bàbá Akíntóyè mọ̀ nípa declaration tẹ́ ẹ ṣe? Why are you deceiving people? You need to apologize. Ìṣẹ̀dá Yorùbá ó ń béèrè fún ẹ̀jẹ̀ àwọn tó dà á. Ilẹ̀ Yorùbá ara ń kan lọ́wọ́lọ́wọ́. Ẹni tó ṣẹ̀dá Yorùbá iná ò dùn sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fojú ọmọ Yorùbá ráre. A ní orí ọ̀fẹ́ láti bọ́ kó nínú ìgbèkùn ní 2022. Ayo Brown, you are the cause. Ìwọ gángan ló sọ pé kí Dúpẹ́ Onítìrí lọ declare o. Don't forget that you called the meeting and we told you. Wọ́n ní rally ní kẹ́sẹ̀ ní rárá torí pé ibi rally yẹn lẹ́yìn tí rí owó mi mọ owó tẹ̀ ń gbé fún wa ní the rally. You are the cause. You need to apologize. Ayo Brown, I give you that title, Ìyálóde Dagboro of Dublin. Mo mọ àwọn ìyá kan tó wà ní Dublin àtàwọn bàbá kan tó wà ní Dublin tó fi gbogbo tán ní tó fi dúró tán ti today tí wọn ò bójú ẹ̀yìn, but ẹ bà iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jẹ́. Àtàwọn tẹ́ fi rọ́gbé lọ tẹ́ ẹ tàn. Bíbélì wípé mo tún wí lẹ́ẹ̀kan sí, ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe kó má wá, ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ti pàṣẹ rẹ̀ wá. Ayo Brown, please, for God's sake. Ìyálóde Dublin, Ìyálóde Dagboro of Dublin. Wọ́n ní babaláwo hánrán lórúkọ ní bàbá yín. I don't care. But you need to apologize to the Yoruba race. Pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dáríjì mi. Ọmọdé yìí mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ dáríjì mi. Mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn. Mo mọ̀ pé mo ti ṣe àṣìṣe. Ó tán. Bẹ́bẹ̀ bẹ̀ ọmọ Yorùbá kó dẹ̀ bẹ̀ Ọlọ́run. Torí ìrìn àjò náà kì í ṣe ti ènìyàn bí kò ṣe ti Ọlọ́run.
ìrìn àjò náà kì í ṣe ti ènìyàn bí kò ṣe ti Ọlọ́run. Tó bá jẹ́ pé ti ènìyàn ni ohun gbogbo tẹ́ ti fi ojú bàbá Prọfẹsọ Bánjí Akíntóyè rí, tẹ́ ti fi ojú olóyè Ṣìṣẹ́dẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàkàkà kí Olódùmarè tẹ́ ti fi rí, iná àti kú. But kàkà kí iná náà ó kú, pípele ló pele sí, iná náà ló bí rédíò ìjáde síta. The Lord's glory tí Ọlọ́run gbé padà wá. Ó ìtúkù bó ṣe wà yóò ti ní tẹlifíṣàn. Gbàtọ́ ní rédíò ń bọ̀, àwọn kan lọ pé làlá irọ́ náà pa, làlá ilé ti di nàtú. Tẹlifíṣàn náà tún máa rí. Tó náà tún máa di ṣe kí ni? Nàtú. Torí pé he showed that ìrìn àjò náà látọwọ́ Ọlọ́run ló ti wá. Ayọ̀ Brown, you need to apologize. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi pín mẹ́sẹ̀gì dé ọ̀dọ̀ ìyálóde Dagboru of Dublin tí orúkọ wọn jẹ́ Ayọ̀ Brown. Igi lẹ́yìn ọgbà Dúpẹ́ Onítìrí. Everything tẹ́rí tí Dúpẹ́ Onítìrí ń ṣe iṣẹ́ ọwọ́ wọn ni. Ìgbà tẹ́rí kó ti wá di commander ní àwọn ẹ máa gbọ́ nínú fídíò kan tí black lawyer kò sáyè káwọn ìyá kan máa sọ pé báyìí ni rárá ànígbà. Ayọ̀ Brown náà bá wí, olórí kò lọ títí náà bá wí, Fúnkẹ́ Bello náà bá wí. You need to apologize. ẹ gbàgbé ìtìjú, and as you do it, èmi gbàdúrà fún yín pé kí Ọlọ́run tó láyé àti ọ̀run kó foríjì yìí, torí wípé Ọlọ́run ọba mi nìkan ni èyí ṣe àṣìṣe. A dá ènìyàn fún àṣìṣe, ṣùgbọ́n ẹni tó bá dẹ̀ mà bó ń ṣe àṣìṣe kó ronú pé wàdà kó tètè tó ra foríjì. Mo fẹ́ kẹ́ wá gbé ìgbé ayé Dávìdì, tí Dávìdì bá Ọlọ́run mọ̀ pé Dávìdì lẹ́ni bí ọkàn mi. Dávìdì ló dẹ̀ dá ẹ̀ṣẹ̀ jù, ṣùgbọ́n tí Dávìdì bá ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, pápápá ó ti lọ wá ojú rere Ọlọ́run, ó ti apologize, kò tún ní padà sí díẹ̀ mọ́. You need to apologize. Ẹ ń fojú àwọn ọmọ Yorùbá ráre lọ́wọ́lọ́wọ́. Yorùbá ní pé tá a bá bẹ́ pẹ́ nínú lórí míkímí, èsìkéèsì á máa bá àyàn bẹ̀. Èsìkéèsì tó bá Yorùbá lénìí, Ayọ̀ Brown, you are the cause. Àwọn èpè tó ṣẹ́ ó wà lórí fóònù mi bẹ́ẹ̀. Mo fi wọn bàbá mi kan, bàbá mi ní ọmọ yìí delete ẹni. Mo ní bàbá ó fún ọjọ́ ọ̀la, mo ní kó delete ẹ̀. Mo ní bàbá ẹ má jẹ́ delete ẹ̀. That you to show that Baba Akintoye love you. Nígbà tí mo dọ́dọ̀ bàbá tí mo play ẹ̀, ó ní ọmọ mi ní kò mí ní ẹ̀ ṣó ní bó bá ṣe gbé pamọ́ sínú fóònù ẹ tó ń gbọ́ inú èròkèrò a máa wá sọ́kọ̀ ẹ̀ delete ẹ̀. Ọmọ mi ní. That is what we call leader. Ìgbà tí mo fi wọn olóyè Ìgbòho tó gbọ́, ó ní kí ni mo bàbá ìkìlì kílẹ̀ ń pélé ẹ wo a lè ṣe ká má gẹ́ra wa jẹ́. Ìrìn àjò táàrin àárín irú ẹ̀rí, ṣé ọmọ Yorùbá kan ní irú ẹ̀rí? Tó bá jẹ́ pé àwọn bàbá wa ti rìn lọ wọn àrìn tán, àwa wá baálẹ̀, àwa wá sọ pé kò sẹ́ni tó ṣe irú ẹ̀rí nínú àwọn bàbá wa, eléyìí àwa làwa bẹ̀rẹ̀. Ó ní bàbá ìkìlì ẹ delete ẹ̀. You need to apologize. I won't deceive you. Mi ò mèrè ìdí tí Ọlọ́run fi rán èmi tó fi jẹ́ pé èmi ẹgẹ́ yìí tí ìjẹ́ nǹkan kan lọ́lọ́run fi rán. There is a lot of permanent prophets that God can send to you. But ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ aṣíwèrè. Apologize. Torí ìbínú Ọlọ́run bẹ lórí yín. Ẹ̀yin lẹ kó ọmọ Yorùbá ṣìnà. Gbogbo àwọn tó pariwo ìyá wa mọ́ à Adélé ń bọ̀. Ayọ̀ Brown olówó ń bẹ̀. You are the master planning. Bọ́n ṣe lù ẹ́ ńgbà tán lù ẹ́ tán náà náwó mọ́ gan kílẹ̀ tí pé àjàkálẹ̀ àrùn. Ọmọ wèrè lárámọ̀kí tó náà ṣe máa sọ ẹkú kíkòrò. Èpè kọ́ ohun tó bá gbìn ni wọ́n yóò ká. Ohun tó bá gbìn ni wọ́n yóò ká ní pẹ́tẹ́lẹ̀
tàbí lórí òkè ohun tó bá gbìn ni wọ́n yóò ká. Àjàkáyé ti gbé oró lẹ̀. Yorùbá ní pé kì í ṣe ọjọ́ tọmọdé bú ìrókò lolúwéré ń pa ni káì. Àjàkáyé sì dàtí òun máa sọ̀kò pa bàbá Akíntóyè lórí irọ́. Dúpẹ́ Onítìrí wàhálà wàá bọ̀ mo dúpẹ́ ọlá láti 2023 a week kan tó sọ àyìn Bọ́lá Ahmed Jagaba wọlé. Dúpẹ́ Onítìrí ò tí ì rí adélé mú wọlé o. Ẹ̀yin tẹ́ ń pe ìkorò ní adùn fọmọ Yorùbá nìyẹn. Olú Ọlọ́run ń bẹ lórí yín tí wọ́n máa lò yín wọlé. It's better for you to repent inú kọ́nà kọ́. Gbangba lẹ ti dá ẹ̀ṣẹ̀ eléyìí. Gbangba náà ni kẹ́ wá kẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Yorùbá. Ẹ dáríjì mi. Onínú mi fi dùn fún sísá mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Gbàrà tọ́lọ́run kọ sí. Ó tètè jáde síta. Ó gbàgbé ìtìjú pé mo ti ṣẹ̀. Èmi ò yẹ ní ẹni tí ẹ̀yin bá máa pè ní ìkálára yín mọ́. Èmi ò yẹ lẹ́ni tí ẹ̀yin bá máa pè ní ọmọ Yorùbá mọ́ pé pé ó tiẹ̀ ṣe èyí. Pé ṣùgbọ́n ẹni tó tàn ń yẹ o. Òun máa lu àmàmọ́ lórí tí tó fi máa kú ló dẹ̀ ń lù lọ́wọ́. Àlùyè ló dẹ̀ máa lù. Àlùyè níṣẹ́ yẹ kó níbẹ̀ máa lù. Àlù Onítìrí yẹ wọlẹ̀ torí ó ń dùn pé ó tan òun. Wálé Àlè náà ti jáde síta o. Abẹ́ẹ̀ tí ìgbọ́ ti Wálé Àlè ó ti jáde. Òun náà ti ń ṣe bí ojúlówó ọmọ Àwórì. Torí ọmọ Àwórì wọn àrán èèyàn má parọ́ fún wọn ni má tàn wọ́n ni ìjọ tó bá ti mọ̀ pé ẹ̀tàn ni. That is why I love ṣó yẹ kó níbẹ̀. Ó ní ìjọ tó ń bá ti mọ̀ pé irọ́ ló ń pa agbádùn tó dẹ̀ ń gbádùn ẹ̀ lọ́wọ́. Ayọ̀ Brown ìdáríjì ti tẹ̀ ó ṣe nínú kọ́nà o. You will come out. Bó jẹ́ short message ló máa ṣe síta ni o. Bó ṣe máa ṣàdúrà àárọ̀ yẹn ni. Bó jẹ́ fídíò ló máa ṣe pé ẹ̀yin ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin ẹ dáríjì òun. Òun Ayọ̀ Brown ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìyábọ̀ Kẹ́bẹ́lò you must do the same thing. Olórí kò lọ títí you must do the same thing. God bless you. Ẹ má gbàgbé o ẹ̀yin ọmọ Yorùbá. Àṣeyọrí ni títí wá. Torí pé Ọlọ́run aláṣeyọrí ló dá ìran Yorùbá. Àwọn baba ńlá wa ò sùn. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò sùn. Ní òfin jẹ́ kí iná náà ò kú. Iná tọ́lọ́run dá. Ọmọ aráyé kan kò lè pa o. Ìlú tọ́lọ́run ọba mi tẹ̀dó. Kò sọ́mọ ẹ̀dá aráyé kan tó lè tú. Kò possible. Ilé tọ́lọ́run ọba mi bá kó. Kò sọ́mọ aráyé kan tó lè wo. Ẹ má gbàgbé rédíò yìí. Mo fi àkókò ìpè gbogbo ẹ̀yin ọmọ Èkìtì. Ẹ jọ̀ọ́. Ẹ mọ̀ pé àwa náà wà lára àwọn tó wà ní Méjì bọ́dà. Kogi state náà ti kó àwọn Fúlàní wọlé o. Kogi tó bá ti gba Ìlàmóye wọlé gbò. Wọ́n dé Òmùò from Òmùò wọ́n dé Ìkọ̀lé nìyẹn o. Ẹ jọ̀ọ́ rédíò máa ṣiṣẹ́ tó dára fún wa. Wọ́n lè gba ìgbéra tí pé Ìlọrin wọlé tó bá ti kó ní Òmùò àná gbò. Wọ́n dé Ọ̀tún. Tàjẹ́ pé tí a bá a nìyẹn kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀. Rédíò yìí fún ìtanijí ọmọ Yorùbá, fún ìtanijí àwọn àgbààgbà Yorùbá, fún títú aṣọ lórí irọ́ àwọn ọ̀jẹ̀lú tẹ́pẹ̀rẹ̀ wọn ní olóṣèlú ilẹ̀ Yorùbá, fún àwọn àṣírí títú àwọn akótilétà tá a rò pé wọ́n ṣe Yorùbá lóore ni. For those people who call themselves very that you did not pay us praise. Those people say true federalism lórí ahọ́n lórí irọ́ state police lórí irọ́ dídò yìí yóò tú aṣọ nídìí àwọn aṣebi. Dídò yìí yóò stand as a security fún gbogbo ọmọ Yorùbá. Wọ́n pe kíní kan ní
talking work àbí báwo lẹ́yìn yóò oníṣìkọ́tì ṣe máa ń pè dédìrì máa jẹ́ kan lára wọn tí ò ní síbi ibi kọ́lọ́fì kan tí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá máa sá pamọ́ sí. mo rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá wa fi rédíò yìí ṣe gift fún àwọn tó wà nílé ẹ̀yin bàbá mo ti sọ nínú program kan ẹ̀yin tó wà nílùú òyìnbó lọ́lọ́run gbéṣẹ́ ilé lọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run fẹ́ lò gẹ́gẹ́ bí messiah we know you as a messiah àwọn kan lè máa wò yín gẹ́gẹ́ bí pé ẹ fẹ́ dàlúrú àwa tá a wà lé mọ̀ pé ẹ dàlúrú àṣetán lóníyìn o bíbélì wípé ẹni tó mọ rere tí ò ṣe é ṣe ní ẹ̀yin mọ rere ẹ ti ń ṣe lọ́wọ́ ẹ má jẹ́ kó sú yín bó jẹ́ èèyàn márùn lẹ lè ra rédíò fún lágbolé tẹ́ ti jáde àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká jùmọ̀ gbéga gbé kémi gbé Yorùbá nation yìí ti gbogbo wa ní kó má gbẹ́dọ̀ dàrú torí kò síbòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé bí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká jùmọ̀ gbéga gbé kémi gbé ẹ̀yin ọmọ Oǹdó ọmọ Kwara ọmọ Kogi ọmọ Èkìtì ọmọ Ọ̀ṣun ọmọ Ọ̀yọ́ ọmọ Èkó àrómi sálẹ̀gbẹ́lẹ̀gbẹ́ ẹ̀yin tògùn gbé kémi gbé ẹ fẹ́ wàrà rédíò fún gbogbo àwọn ènìyàn gbé kémi gbé kí àṣírí àwọn aṣebi kó má ṣe bò ní ilẹ̀ Yorùbá mọ́ gbé mi gbé ṣé mọ̀ pé a lè fi rédíò ìfọnú igbó wa mọ́ gbé kémi gbé please this radio will stand for the security ṣe gbọ́ mi ká má ìgbéró mi kan ni a lè bòǹbàdì ibẹ̀ God bless you ẹ ṣé gan ẹ rí àánú gbà o ẹ má gbàgbé òkú ìyá wa tá a fẹ́ ṣe o ó ti súnmọ́lé o ẹ̀yin tẹ́ ẹ bá tí ì raṣọ ẹ pè mí bí ẹ ṣe máa raṣọ rà máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ raṣọ báwọn ènìyàn lẹ́kìtì lóńdó ni ẹ̀yin tó ń dó ẹ pé Ọmọlúkà ẹ̀yin tí Ògùn State ẹ pé Òmẹ́yọ̀ ẹ jẹ́ kí aṣọ yẹ kó kán mọ̀ wípé lóòótọ́ lódodo ìjà Yorùbá ṣe é gbè Yorùbá tòde òní àti ṣera wa lọ́kan Yorùbá tòde òní we are one bẹ́ẹ̀ ni Yorùbá tòde òní aṣọ ọmọ ìyá Haúsá adarabọ̀ yín o ojú òní tì yín ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin ẹ̀yin abiyamọ tòótọ́ yóò máa dára fún yín ní ojú òní tì yín 2024 yìí ọdún ìmúṣẹ ìlérí yín ọdún ìmúṣẹ ilẹ̀ Yorùbá ìmúṣẹ ìlérí ilẹ̀ Yorùbá ló máa jẹ́ ní tàjògbésájò ó jáde kò wọlé kò ní jẹ́ ìpè yín ó wọlé kò lè jáde mọ́ kò ní jẹ́ ìpè yín mo gbà á ládùúà ẹbọ ọ̀tá ò ní gbà lórí yín you are blessed good night èmi náà ni ọmọ yín bàbá Èkìtì yín náà ni you can support my program call my number 08064993262 lẹ́ẹ̀kan sí 08064993262 èmi ọmọ yín náà ló máa gbé kò sí ìbẹ̀rù kan ò sí ìfòyà kan ò sí àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa ẹni bá ti gbẹ́kẹ̀ lÓlúwa ńkọ́ kò mà ní jogún òfò rárá ìfòyà kan ò sí ìbẹ̀rù kan ò sí àwa ṣáà ti gbẹ́kẹ̀ lÓlúwa God bless you good night.